bàjẹ́. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Kò gbọ́dọ̀ bàjẹ́. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Ẹ̀yin aṣíwájú. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Ẹ̀yin olùkọ́. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Amúlùdùn pátá. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Akéwì sùn jálá. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Ẹ̀yin kábíyèsí. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Olùfẹ́ àbúrẹ́ o. àṣà yóò. kò yé wọn yóò yé wọn lọ́la ó lè lóhùn ó bọ̀ tún lè rè ṣe kò sì wá ń yọ̀ ẹyẹ lẹyẹ ń gbọ́ o ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o ẹyẹ ò déédéé bà lórùlé o ẹyẹ lọ̀rọ̀ ń gbọ́ o ẹyẹ ò déédéé bà lórùlé o ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o. bàbá kórè akọni àwọn fìdà lálẹ́ àwọn fèrè ìrántí bàbá wa Adébáyọ̀ Àkànbí Ifálétí tí ó di ara ilẹ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje ọdún 2017 tí a bá ń sọ̀rọ̀ nípa òṣèré Adébáyọ̀ Ifálétí òṣèré ni tí a bá ń sọ̀rọ̀ nípa akéwì Adébáyọ̀ Ifálétí akéwì ni tí a bá ń sọ̀rọ̀ nípa òǹkọrin Adébáyọ̀ Ifálétí òǹkọrin ni ọ̀pọ̀lọpọ̀ eré ni bàbá Fálétí ti kópa ọ̀pọ̀lọpọ̀ ìwé sì ni wọ́n ti kọ gẹ́gẹ́ bí Fẹ́rẹ́ bí ẹkùn Basọ̀run Gáà Ìdààmú Páàdì Míkáílù Arówólò Sáwó Sọ̀gbẹ̀rì Ọmọ Olókùn Ẹṣin Dídákẹ́ Akéwì Ẹ̀dá Kò Láròpin Ewì Adébáyọ̀ Fálétí Aláàfin Àtìbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà òun ni wọ́n ti kópa nínú àwọn sinimá bíi Basọ̀run Gáà Mágùn tí ó jẹ́ ti Gẹ̀ẹ́sì Ṣàwòròdẹ Ọ̀rànmíyàn Agogo Ìwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n fi ẹsẹ̀ wa lọ́nà nípa eré ìtàgé ọ̀kan ni wọ́n. Mo rántí ọ̀rọ̀ tí bàbá Fálétí sọ ní ọdún 2005 ní ìlú Ìṣẹ́yìn nígbà tí mo gba the best Nigeria Yorùbá teacher. Wọ́n á lọ́mọ Ìlọrin ni mí. Bàbá Fálétí ní Gàmbàrí ọwọ́ lọ jàmbá Ìlọrin fún wa. Mo ní bàbá kò rí bẹ́ẹ̀ ọ̀ẹ́sọmọ Ìlọrin Ìlọrin lọ ti ń ṣiṣẹ́. Mo ní bàbá rárá o àti ìyá àti bàbá mi Fúlàní ni wá kí ọlọ́ọ̀bá aláàánú kí ó bá tẹ́ wa sí afẹ́fẹ́ rere kí ó foríjì. Ẹ jẹ́ kí a gbọ́ díẹ̀ nínú oríkì tí Adébáyọ̀ Fálétí. ọkùnrin pípa ìyẹn máa ọkùnrin gàgà dúdú tí bá sojú tòun wọlé onílé ojú òpó fọ́ abilé gogoro atúnfarasì mọ́jàlá lólo olè nǹkan ẹ̀wà gbó ọwá gbó fẹ́rú ọwá gbó fọ́mọ akínílé akílógún gbàdúrà òfòdòfòdò òfòdòfòdò òfò yàrá fọkànjá àtòdì àti yàrá kò sóhun tí ọ̀dọ́ bàbá dúró ọmọ ogun tó fi pa tẹ́lẹ̀ ká tó fóògùn wọ gbàdúrà gbàdúrà. ṣé ẹni ẹ ti gbọ́ níbi tí a ti dúró lónìí nì ta ni Yorùbá ń pè ní olórí ta ni ayaba ta ni ayinba tó bá di ní ọjọ́ mẹ́jọ á láǹfààní láti pàdé níbẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní òòṣà tí a bá ń bá ọmọdé ṣe àti òrìṣà tí a bá ń ṣe tí a bá ń lé ọmọdé ẹkún bẹ́ẹ̀ wọ́n ní òrìṣà náà kò ní pẹ́ parun. ìdí nu tí àwọn ọmọ mi tí wọ́n fi ọgbà yí mi ká bí ọmọ mi àwọn bákà tó lè ṣe bó ṣe ń tẹ̀ ní apá ọ̀tún òun ni Mọ̀súrù Bákàrè lòun náà yí lọ́wọ́ òsì ó wá di ọ̀rọ̀ Ìgbẹ́kẹ́ òun ni ó ń fi ọwọ́ ti lé ns mo rí wọn náà níbẹ̀ orí ẹ̀ dúró ó wà níbẹ̀ tí ẹgbẹ́ bẹ̀rẹ̀ dáhùn pàdé lórí ètò ìbí títọ́tọ́ ààrẹ SB Bákàrè òǹpìtàn Yorùbá ti bẹ nílùú Ìlọrin Májàsá ọtí ti ìlú Ṣàwó ló ń kí wa yí pé láyọ̀ láti mọ̀ fi pàdé ó dìgbà.